Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Gbogbo ẹ̀yin ẹ̀fọ́ àtẹ́ nírùgbọ̀n tí rùgbọ̀n yín dàbí bábu àyà àfi kẹ́ ẹ pè mí ká bá yín wá nǹkan ṣe sí. Ẹ̀yin àfọ́ ẹ wà á fi láwà ní ọ̀pọ̀lọpọ̀ yóò nírú lórí mọ́ ìdí ẹ̀ kó fi nírú ìrùgbọ̀n ló fi ní gbọ̀ngbọ̀n. Ẹ wà á mú láwà ní ẹ fi bò ó mọ́lẹ̀ àfi kẹ́ ẹ pè mí solution rẹ̀. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi tó jẹ́ pé mo bá sùn ara yóò máa gbóná látọjú oorun ara yóò máa ṣiṣẹ́ bí ìgbà tí wọ́n gbé AC mẹ́wàá lórí Better Pass My Neighbor àfi kó o pè mí sóòlù ní solution. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin lẹ́hà ẹ máa dánwó pé ebu rí èsì orí yín ó ti bá ẹgbẹ́ iṣu múlẹ̀ àfi kí ẹ pè mí solution rẹ̀. Irun orí yín gbọ́dọ̀ jọ̀lọ̀ ẹ ti rí irun abẹ́ náà gbọ́dọ̀ jọ̀lọ̀ bí ò bá jọ̀lọ̀ ẹ fa tàbí ọkẹ́ ẹ fa àmọ́ torí kò ṣe fa ẹ tètè pè mí kí bá yín wá nǹkan ṣe sí. Gbogbo ẹ̀yin aláàjì ikú ọ̀pọ̀lọpọ̀ bí gorodo sílímìtì tó dájú. Gbogbo ẹ̀yin aláàjì ẹ̀yin ọ̀rẹ́ mi nínú ẹ̀sìn tó kù ẹ̀yin ọ̀rẹ́ mi nínú kírísítẹ̀nì àti àwọn ẹ̀sìn oríṣiríṣi bí ikùn yìí ti yọ ọ̀nì àfi kẹ́ ẹ wọ́pọ̀ dá sí àwọn àǹfà àwọn ọkùnrin a máa gbádùn obìnrin tó lẹ̀ pa àṣírí. Àwọn ọkùnrin a máa gbádùn obìnrin tó lẹ̀ pa àbà ọkùnrin ní parí irun obìnrin gan ò gbọdọ̀ parí bó o bá parí o pè mí. Gbogbo iwájú orí rẹ ló ti rége bíi tìyá májè dárúkọ bó o bá ètì tí orí rẹ pàjẹ tó nírun wájú mọ́ tètè pè mí. Ẹ̀yin ọ̀rẹ́ mi kìrìsìtẹ́nì Christmas kọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ẹ máa pariwo mo fẹ́ dàbí Jésù o ò dẹ̀ raṣọ o ò ra ẹ̀ṣọ́ o ò ra gbogbo nǹkan tí mò ń tà o dẹ̀ fẹ́ dàbí Jésù. Àbà ọ̀rẹ́ mi ò ń lo ẹ̀jẹ̀ Jésù láti January December ládé yìí wọṣọ tuntun fún Christmas ọjọ́ ìbí Jésù. Gbogbo yín lè mọye tẹ́ ẹ ná tẹ̀fi ṣọjọ́ òbí ti yín ó wá dọjọ́ ìbí Jésù ẹ fẹ́ dalẹ̀ má dalẹ̀ ọ̀rẹ́ mi. Hi guys, hi beautiful people all over the world. What I've been telling you guys is that you need to buy something from me for your Christmas. Yeah, you know, Christmas is to celebrate the birth of Jesus Christ. And you'll be using the blood, like blood of Jesus. You need to get something nice for the Christmas to celebrate the birth of Christ. Then I have something nice for skin, something nice for hair. Then something nice for the spirit, the soul, and the body, which is rain. I have rain in advance. I love you all. Bye-bye. Call my number. Thank you. Bye-bye. Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you.